gbọ́ Yorùbá. Kò sí gbé èbó. Wọ́n padà sọ China sọ́gbọ́ Chinese. Madam bóòlù ọtí ṣètò ọmọ ìfìrìn káàkiri títì. Ẹgbẹ́ sí lẹ́nu. Yé bóòlù ọtí ṣe tọmọ ìfìrìn káàkiri títì. Èmi ọmọ tó ṣẹlẹ̀ dáadé mo ń ta àjà ń ta. Ọmọ tó ṣẹlẹ̀. Dáadé ó wà ní complex ó wá jókòó látà lọ́bẹ̀ yẹn ní ó ti jókòó kalẹ̀ nígbà tó wá di dáadé mo ń pẹ́ orí ẹ̀kú lọ ìṣọ́ọ̀bù mo fẹ́ pe sí kalẹ̀ tó wá di dáadé mo fẹ́ lọlé mo ń pẹ́ orí ẹ̀kú lọ ó ti wà ní complex mo pẹ́ orí ẹ̀kú ìkejì mo lọ pe sínú rẹ̀ mo tó lọ padà wá ó ti wà nínú rẹ̀ nígbà tí mo pẹ́ orí ẹ̀kú lọ mo fẹ́ lọ títì ó wá tẹ̀rẹ̀ ìyá rẹ̀ ó wá lọ èmi ọmọ. Ọbẹ̀ orí ẹ̀ lọ. Mo pẹ́ orí ẹ̀kú rẹ̀ ṣe dí rẹ̀. Ok o mo rí ẹ̀ lọ. Ó nígbà tó ń fẹ́ rí ẹ̀kú sínú ilé ó ló sì wà níta. Ó ti wà níta. Táìmù tó ń fi máa padà. Èmi ọmọ ó ti wà ní lẹ́yìn ó fẹ́ tẹ̀rẹ̀. Ó fẹ́ tẹ̀rẹ̀ ok. Mo ti lọ bẹ̀ èmi ọmọ ṣé mo lójú ṣé méjì ló wà níbẹ̀. Àbí. Ẹ ṣe lójú méjì ṣé mo wo ni bíbá yìí wo lẹ́yìn èmi ò wo lẹ́yìn wo. Díẹ̀ díẹ̀ bá ṣubú láti. Ọmọ yẹn wá pa títì ó ti lọ nìyẹn. Ó ti lọ. Wàláhì ó ti lọ. Nígbà tí mo gbọ́ rí ẹ̀kú tán mo wá padà wá mo pe àtú aṣọ yẹn mo fẹ́ lọ rí mo wá lé ọbẹ̀ rẹ̀ mọ́ mi ọ̀nà dẹ́sẹ̀rì wá dà àdúwọ̀ wá tu wá gbogbo ẹ̀ complex àrí dẹ́sẹ̀rì nígbà tí mo lọ béèrè rẹ̀ tó jókòó títì kò bá ta àjà mo lọ béèrè kalẹ̀ bó sọ pé mo rí ọmọ yẹn ó ti kọjá ìsinsìn ní bíbá yìí nígbà tí mo bá béèrè gbogbo ẹ̀ bá sọ pé bẹ́ẹ̀ tó pe rọ àdínkù. Àdínkù. Ta ló sọ pé wọ́n ti gbé wa àdínkù? Bẹ́ẹ̀ tó ta àjà títì ìgbẹ̀mí ló sọ fún mi. Ọ̀tọ́ ta àjà títì lọ sọ fún mi bóyá ti gbé la àdínkù. Yes. Kílódé báyìí. Àbí. Àwọn ọmọ tó ṣẹlẹ̀ o. Kò mọ tó ṣẹlẹ̀. Wàláhì ọmọ tó ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ kí ló mo sọ pé kó dúró kí n lọ pẹ́ rí ẹ̀kú wa kó wá ti jọ lọ kí ló wá dọ ìwo mìíràn wá ti sá lọ kó ọmọ tó lọ ọmọ tó wà títì àkàrà wà títì gbogbo ẹ̀ o ti wà bẹ́ẹ̀ tó bá ti pàdánù kọ́ sẹ́mi mo mọ̀ ní bá sọ pé ìyá rẹ̀ filẹ̀ bẹ́ẹ̀ ṣé mo filẹ̀ ni mo mọ̀ pé o ti wà nínú rẹ̀ ṣé mo mọ̀ ní o ti lọ títì. Ọmọ ọdún mélòó ni ọmọ? Ọdún 3. Ìgbà wo gẹ́gẹ́ lògùn yín tán? Èmi ọmọ. Ìgbà wo lẹ lò last? Èmi ọmọ. So sọnù ni àbí prescription yẹn ni à ń sọ. Sọnù ni ṣé ńgbà tó ìyẹn tó bá di owó àpàrà ó wá pé wá mi bá ṣé mo mọ̀ tó wà báyìí ó ní ìjà ó pọ̀ báyìí ṣé mo mọ̀ tó wà ó ti sọnù ni. Èmi ọmọ tó wà nígbà tó ìyẹn tó bá di owó mu wá ń bì báyìí ìwọ náà wá pa lọ́wọ́ rẹ̀ òun ló gbogbo ẹ̀ wá sọ pé bẹ́ẹ̀ tó pe lọ bí báyìí àdínkù. Lórí bẹ́ẹ̀ rìn náà lùwẹ́. Àdínkù. Wọ́n èyí ti yọ báyìí ni wọ́n á rìn wọ́n wú èyí ti yọ. Èyí ti yọ. Mo dá àwọn kí lóde ni wọ́n ya fótó ya báyìí. Àdúkù lẹ́jọ́ máa dúkà ooo àbọ̀dé China mi rè é wá gbọ́ ooo. Ẹ jọ̀ọ́ bá ṣe àdúrà fún mi. Irú àdúrà wo? Gbogbo ẹ̀ ni. Bí iye wo? Gbogbo ẹ̀ kí ni kọ rẹ̀? Ṣọ́ọ̀ṣì wà. Ṣọ́ọ̀ṣì wà. Tó wá adágbára ó wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ bá kí òkú. Ok. Báwo ni ẹ ṣe jẹ́ pẹ̀lú ìyá tó wà yìí? Tani sẹ́mi àwọn èdè iṣẹ́ àmì ọmọ Wọ́n lè mú. ṣeré ọmọ ṣiṣẹ́ rẹ ni eléyìí ni mo ń bá ṣiṣẹ́ rẹ ìyá rẹ ó wà ń ta. Ìyá ẹ nìyí. Ìyá rẹ ó wà ń ta. Iṣẹ́ òkè náà bá yín sí ma. Ok then. Ó dúró àmàlà ni èmi níta ẹ̀wà àti búrẹ́dì àti iṣu
ló bá sọ bá ń wo lójú o ló bá ń wo lẹ́yìn bá ń wo lójú ló wà wo gbogbo ẹ̀ ló wá ṣe kìíní wọn ṣe mí nìkan wá kọ́ra báyìí wá wo lójú. ó lójú òun nìkan ni ò fresh ipò òun kọlà ipò òun wojú òun kó òun kọlà. ṣé ó kọlà ni. ṣé ò rí ni. rí. rí. dákun bó ló ṣe ṣe tí ọmọ yìí tí ó fi ń rìn lójú títì tọ́kadà wà bẹ́ẹ̀ tí mọ́tò wà bẹ́ẹ̀ tó fi ọmọ ilẹ̀ bó ló ṣe ṣe. ó ti wà ní ṣọ́ọ̀bù ni èmi mo pẹ́ rí ẹ̀kú wá ní ṣọ́ọ̀bù ṣé mi mo mọ̀ ní o ti wá tẹ̀lé mi o wá lọ títì wàláì mi ò mọ̀. tó ọmọ yẹn ò mọ tó ṣẹlẹ̀ báyìí. wàláì mi ò mọ̀ òun wà ní ṣọ́ọ̀bù ni òun wà ní ṣọ́ọ̀bù èmi ń pẹ́ rí ẹ̀kú wá mo pẹ́ rí ẹ̀kú yìí kejì mo rí òun ó wá jókòó kalẹ̀ mo sọ pé dẹ́sẹ̀ tètè wá bàtà o olójẹ́ rachel àbí wá tún dọ. o ní kó wá bàtà lọ àbí. kọ́ńtàtì ló wà ń bẹ̀. ọlọ́run o ṣàánú wa o. o wá lọ wá bàtà. prayer point àkọ́kọ́ lálẹ́ òní ọlọ́run o wọ́n lá àwọn tí ọmọ yìí ọmọ tó ń fún lọ́mọ àwọn tí ń sunkún lọ́wọ́ yìí tí wọ́n mọ yìí ọmọ ọlọ́run bá wa fún wọn lọ́mọ. ọlọ́run wọn láàárọ̀ obìnrin yìí. àwọn tí ń sunkún báyìí pé kó tiẹ̀ fáwọn lẹ́yọ̀ kan ọlọ́run wọn láàárọ̀ irú obìnrin yìí tí ó sì fún ó sì mọ̀ bí ó ṣe ṣe kó tó fún àwọn tó mọ̀ pé wọ́n tọ́jú ẹ̀yìn náà ọlọ́run dákun bá wa fún àwọn náà lọ́mọ. ó ń gbọ́ mi lọ́wọ́ lálẹ́ yìí ni ó ń wò mí ni ó sáré wá sórí Facebook báyìí ọ̀yà mo tiẹ̀ fẹ́ ká ṣe báyìí orí YouTube ló ti ń wò mí orí Facebook ló ti ń wò mí wá nàka sí obìnrin yìí nàka sí àtọmọwọ́ rẹ̀ lórí Facebook tó ti wò ẹgbẹ́ kiri sọ́dọ̀ rẹ̀ ẹ má jẹ́ wọ́n wò mí má jẹ́ wọ́n máa wo obìnrin o kọ́ wá nàka sí pé ìwọ Ọlọ́run kọ́ ló sì fúnrú eléyìí náà lọ́mọ ó sì wo ṣùṣù ó sì fún ní ọmọ kọ̀mọ̀ tẹ́ lọ́dọ̀ rẹ̀ èmi tí wọ́n tọ́jú ẹ̀ tó sì mọ̀ pé mo mọ iye ẹ̀ ó wù mí Ọlọ́run dákun fèmí náà ń tèmi láàrin ìṣẹ́jú kan ẹ̀yin ẹ má sọ yẹn kẹ́lì ẹ má rí dáadáa báwọn ẹ sọ ẹ gbọ́ tí sọ ni Ọlọ́run ní kọ́ ọmọ ọdún mẹ́ta ọmọ kékeré yìí Ọlọ́run ní kọ́ lọ́wọ́ bàtà oníṣẹ́ ọlọ́tọ̀ ọmọ tí ṣẹlẹ̀ ó ní kọ́ lọ́wọ́ wá bàtà ẹ ó ní òun bá tó ń lọ ní tó lójú lẹ́yìn ni àmọ́gbédè wọn nítorí lójú náà yẹn ni mo ti kọjú wájú ọ̀rọ̀ wa lọ́ọ́ rìn káàkiri pé mọ́tò lè gbá ọ̀kadà lè gbá bí kábíyèsí olódùmarè àbí ara tèmi yàtọ̀ sí táwọn èèyàn ní bí mi ṣe mọ́ wà àwọn ọmọ kéékèèké wọn fọ́kàn mi sẹ́yìn lèmi náà èèyàn ni mí ò ṣe. Ìbàdàn kí ni so. Ìlú àwọn ọ̀jọ̀gbọ́n tó máa dùn ọbẹ̀ tó ń jẹ́ bá dùn là ń pè ní àjẹpọnulá tó ń jẹ́ bá kọ̀ sí sọ̀tọ̀ àjẹtúnjẹ ni o. Ìyẹn gan ni The Place Restaurant fi ń ta sọ́sọ́ bí ọbẹ̀ tí èròjà yìí pé yàtọ̀. Ìrẹsì aládìídùn lóríṣiríṣi ọbẹ̀ lóríṣiríṣi àsun pepper rice village rice àti jollof spaghetti ìyẹn tó fẹ́lẹ́ bí etí àmàlà olóríire pẹ̀lú ẹ̀dínkà ikan tí èròjà rẹ̀ pé. Àbí àṣàyàn oníbejì ni wọ́n fẹ́ ni jollof rice pẹ̀lú curry chicken barbecue chicken àti honey barbecue chicken. Àwọn oúnjẹ aṣaralóore la ṣe lọ́jọ́ sí The Place Restaurant grilled chicken panla aláfẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ ó sì jẹ́ àsìkò fàájì láàrin àwọn ọ̀rẹ́ àtolólùfẹ́. The Place Restaurant plot 4 UI Secretariat Road lẹ́gbẹ̀ẹ́ ìyànà ààrẹ junction New Bodija Ìbàdàn telephone 0814-390-3699 tàbí 0810-173-1606. The Place Restaurant wàá jayé ọlọ́ba ó ti sún ọ̀jù. àdúrà wa ó gbà lágbára Ọlọ́run Ọlọ́run ó pa wá lẹ́rìn ayọ̀ àwọn ọmọ kéékèèké àbí àwọn náà. wẹ́ẹ̀ lé yẹ̀yẹ̀ kan náà ni. kí ló ń ṣe gbọ́ ó ní irú yín àtọmọ tó ń gbé lọ ó ní kankan náà ni àbí ẹgbẹ́ ni wọ́n àbí. bẹ́ẹ̀ ni.
ẹ gbà fọlọ́ ni o ṣé tèmi náà fẹ́mi náà lẹ́ẹ̀kan ó ní sẹ́yìn rí náà ni ó ní kémi náà wò náà so àjọ gbà fọlọ́ ni bọ́lọ̀ ti ṣe ti alálẹ̀ inú o so ó ti wá jẹ́ tán ọlọ́run sì jẹ́ orí bẹ́ẹ̀ ayọ̀dá rẹ máa gbé ọ̀rọ̀ ọmọ lọ ọlọ́run bọ̀ wò ẹ pẹ̀lẹ́ madam ẹ ṣe mà ẹ bá kí girama tẹ wá dé ta. Yes, ma'am.